Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ìròyìn tá a tún gbọ́ yìí ó tún lágbára o lórí ọ̀rọ̀ àwọn olórí gbogbo nínú pálásì bàbá wẹ̀rín ńlá. Gbogbo bí wọ́n ṣe ń ṣe, wọ́n ní etí bàbá kábíyèsí parọ́pò ti kún àti àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n létí wọ́n ti kún wípé inú wọn ò dẹ̀ dùn sí gbogbo àwọn nǹkan táwọn ń gbọ́. Tẹ́ bá máa ṣí social media báyìí, ọ̀rọ̀ kábíyèsí ló wà ńbẹ̀ láti àárọ̀ títí di alẹ́. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré. Wọ́n ní wọ́n pe meeting pẹ̀lú gbogbo àwọn olórí yìí. Wọ́n ní wọ́n dẹ̀ sọ ẹ̀dùn ọkàn wọn fún wọn wípé ṣé wọ́n ń fẹ́yàwó ni àwọn fẹ́ wọn ni, tí ogun tí wàhálà tó le tó yìí. Wípé kí ló dé tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ palace ló ń gbé lọ síta. Ẹ̀yin èèyàn lé lóòótọ́ àwọn blogger ń sọ̀rọ̀, ṣùgbọ́n tí ò bá ń ṣe pé wọ́n ń sọ, báwo ni blogger ṣe fẹ́ gbọ́? Wọ́n ní inú bàbá wa parọ́pò, wọ́n nínú wọn ò dùn sí gbogbo ọ̀rọ̀ àwọn àǹtí wa gbogbo tó ń rìn kiri lórí social media. Ẹ̀yin náà ẹ dẹ̀ mọ̀ pé àwọn gan wọ́n fẹ́ kó máa sọ̀rọ̀ wọn lórí social media. Ẹ rí i pé tó bá ti lọ sí Paris, wọ́n á máa yọra, wọ́n á máa jó. Recently mo rí ìyálájé tó bẹ̀rẹ̀ sí í ná woman kan lówó. Mi ì mọ ẹni tó ń ṣe, mi ì mọ bí woman yẹn ṣe jẹ́, bóyá àwọn ọ̀rẹ́ ẹ̀ ni o, tó ná wọn ní bẹ́ẹ̀lì tó ná wọn. Á fẹ́ tó 30. Kí ló dé? Ṣé ìgbésí ayé tó dáa nìyẹn ṣá? Ẹ̀yin èèyàn lé, ṣé ìgbésí ayé tó dáa nìyẹn? Kéèyàn gbé ara ẹ̀ sí orí social media kó wá máa ná ẹni yẹn ní bẹ́ẹ̀lì tó 30. Kì í ṣe pé ó ń yọ owó yẹn o, ó ń ná owó yẹn in bail ni. Ó dùn mí, mi kàn fẹ́ gbé gist yẹn because kò wá important. But mo wí pé màá sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣé ayé ti wá tiẹ̀ wá di ìdàkudà gan-an ná? Tó jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ náyàn lówó, ṣé dandan ni kẹ́ ẹ gbé ara yín sórí social media ni? Irú ẹni tó ń ṣe nǹkan tó bá fẹ́ fún lówó lè ṣe transfer fún un. Ṣùgbọ́n ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ wà ńbẹ̀, ẹ gbé dání. Ẹ̀yin lẹ̀ ń reign, àsìkò yín ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ rí tán náwó yàfùyàfù báyẹn ní Paris, wọ́n ń tọ́jú àwọn òbí wọn o. Ìyà ń jẹ àwọn òbí wọn seriously. Tipátipá ni wọ́n á fi tọ́jú òbí. Ẹ wá máa dé party, ẹ máa náwó yàfùyàfù. Anyway, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ parọ́pò àti àwọn Sisi wa gbogbo yìí. Àwọn Sisi wa gbogbo ń dára nínú pálásì bàbá wẹ̀rín ńlá. Wọ́n ń dára. Ara ẹ̀ náà ni ìyálájé. Òun náà ló kúkú mú àwọn àǹtí wa bíi mélòó kan ló fà wọ́n fún kábíyèsí. Bí àǹtí wa fashion. Ẹ wá sọ ààfin kábíyèsí, ẹ wá sọ di institution of women. Kẹ́ ẹ máa gbé oríṣiríṣi obìnrin wá sí inú pálásì nítorí àtẹnujẹ. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ̀yin èèyàn lé, inú bàbá kábíyèsí ò dùn parọ́pò sí gbogbo àwọn ìwà èyí tí kò dáa tí àwọn ìyálájé ń wù nínú pálásì kábíyèsí. Torí bí a ṣe gbọ́, wọn ni ẹni tó wù ẹ́ bá ga jù, ẹni yẹn òun ló máa fẹ́ kábíyèsí. Bí irọ́ ni bóòtọ́ ni àwa ò mọ̀, nǹkan tá a gbọ́ làwa wá sọ. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà ẹ dẹ̀ mọ̀ wípé bàbá wẹ̀rín ńlá èèyàn dáadáa ni wọ́n. Wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ Queen Naomi gan-an ni. Wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá.
ìtorí pé ìfẹ́ tí àwọn ìyálájé yìí tí wọ́n mọ̀ pé bàbá wẹrẹ ńlá ní sí Queen Naomi, torí ẹ̀ ni wọ́n fi ń wá gbogbo ọ̀nà bí wọ́n ṣe máa fẹ́ ìyàwó fún kábíyèsí, so that Queen Naomi ò ní sí nínú ààfin. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn tó fi fa gbogbo àwọn olórí oríṣiríṣi, àwọn Sisi gbogbo oríṣiríṣi tí bàbá wẹrẹ ńlá fẹ́. So bàbá kábíyèsí parọ́pò wọ́n létí àwọn ti kún, wọ́n ní etí àwọn ti kún pẹ̀lú gbogbo ìwà tí àwọn olórí gbogbo ń wù, wípé àwọn ò dẹ̀ ní fi àyè gba gbogbo ìwà tí wọ́n wù lórí ayélujára, tó jẹ́ pé wọ́n á máa yọra, wọ́n á máa gbé fídíò wọn síta ní gbogbo ìgbà. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tún lágbára. So bí a ṣe gbọ́ nìyẹn o, tí wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n náà bínú nítorí wọ́n ní wọn ò jẹ́ kí ìsinmi kó wà nínú palace, pé gbogbo ọ̀rọ̀ palace báyìí ìta ni. In fact gan wọ́n ní àwọn olórí, wọ́n ní gbogbo wọn ló ní blogger tó jẹ́ pé wọ́n ń sanwó fún, tó jẹ́ pé wọ́n máa gbé gist fún àwọn blogger yẹn, wípé kí wọ́n máa ba Queen Naomi lórúkọ jẹ́ àti àwọn family wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. So wọ́n ní parọ́pò ní àwọn fẹ́ kí gbogbo ìwà tí àwọn Sisi gbogbo ń wù, àwọn ò fẹ́ rí gbogbo irú àwọn ìwà báyìí mọ́, wípé kí wọ́n jẹ́ kí ogun ó mí. Wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn pé kábíyèsí ló fà á, àwọn ni wọn ò ṣe déédéé, àwọn ló ń gbé Queen Naomi lórí àwọn, kò sí nǹkan táwọn lè ṣe tí kábíyèsí appreciate. Àfi Queen Naomi, Queen Naomi lénìí, Queen Naomi lọ́sàn-án, Queen Naomi lálẹ́. Wípé kábíyèsí ló ń ṣe ojú ayé, tó jẹ́ pé wọn ò nífẹ̀ẹ́ àwọn bó ṣe yẹ kán nífẹ̀ẹ́ àwọn, tó jẹ́ pé wọn ò pín kínní yìí, wọn ò pín dọ́gba. Wọ́n ní wọ́n ṣàròjọ ilẹ̀kùn. Ẹ̀yin èèyàn lé, gbogbo ọ̀rọ̀ yìí owú náà ni, lórí owú náà ni, lórí owú ni. Wọ́n ní parọ́pò dẹ̀ sọ fún wọn wípé gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí, wọ́n kàn ní ẹ̀mí ìkórìíra fún Queen Naomi ni. Wípé ṣé Queen Naomi ń bá wọn gbénu palace ni? Wípé ṣé Queen Naomi ṣó ń bá wọn gbé inú palace ni? Àtìgbà tí ọmọbìnrin yìí ti kúrò nínú palace, àwọn lè ka iye ìgbà tí Queen Naomi wá sínú palace. Ẹ̀yin lẹ ń gbénu palace, ẹ̀yin lẹ wà pẹ̀lú kábíyèsí, still yet ẹ tún complain pé kí ló dé tẹ́ ẹ̀ ní ìtẹ́lọ́rùn? Kí ló dé tí ẹ̀ ní ìtẹ́lọ́rùn tó yẹ pé ẹ̀ mọ̀jú kẹ́ ẹ máa rojọ́ Queen Naomi lọ, Queen Naomi ni o, Queen Naomi ni o, Queen Naomi ni o. Kí lẹ tún fẹ́ kí arábìnrin yìí ṣe fún yín? Ẹ ní kó lè ju tọwọ́ ẹ̀ sílẹ̀, ó jù sílẹ̀. Still yet ẹ tún complain. Kí ló dé? Wọ́n ní parọ́pò ní àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ rádaràda mọ́. Enough is enough. Ó tó gẹ́. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Mo ní kí wọ́n fún yín ní update ni. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi o. Ọlọ́run Elédùmarè á dẹ̀ jẹ́ kí parọ́pò kan pẹ́ fún wa ní agbára Ọlọ́run. Ọlọ́run Elédùmarè ló ní kí kábíyèsí ní bàbá tó dáa, tó jẹ́ pé wọ́n ní parọ́pò, wọ́n ní wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé àwọn èèyàn respect gan ní ilé Ifẹ̀ yẹn. In fact, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú ń bí pé parọ́pò gangan kọ́ ló ń jẹ ọba. Ṣé mọ̀ pé parọ́pò gbé ọba tó yẹ kán jẹ fún kábíyèsí ni? Wọ́n ní ó dùn àwọn èèyàn, wọ́n nítorí parọ́pò wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn èèyàn respect gan. Bí a ṣe gbọ́ nìyẹn, wọ́n lè èèyàn dáadáa ni wọ́n. Wọ́n ní èèyàn dáadáa ò ní parọ́pò, ìyẹn bàbá kábíyèsí. Ẹ̀yin èèyàn lé. So gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti pọ̀ jù, because ọ̀rọ̀ kábíyèsí ní lójoojúmọ́. Ẹ bá ti bọ́ sórí ayélujára báyìí,
ọ̀rọ̀ kábíyèsí ni látàárọ̀ títí dalẹ́ àti àwọn Sisi gbogbo yìí. Wọ́n ti di celebrity, so kò sí kán má gbé gist wọn. Ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ire ló máa já sí fún kábíyèsí àti Queen Naomi ní agbára Ọlọ́run. Kò jẹ́ bó ṣe jẹ́ bí mo ṣe máa ń sọ fún yín, nǹkan tá a gbọ́ allegedly làwa torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o, ẹ kú Sunday olóyin o. Ọjọ́ èní á sọ̀yìn sí owó, á sọ̀yìn sí ayọ̀, á sọ̀yìn sí ọlá, á sọ̀yìn sí àlàáfíà. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lénìí, mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers, gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa, a dúpẹ́ ní ọwọ́ yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ̀ ń like, tẹ̀ ń comment lórí gist wa, gbogbo ẹ̀ la rí. A dẹ̀ fi ojú pa ẹnikẹ́ni rẹ́. A appreciate gbogbo yín pátápátá, a dẹ̀ nífẹ̀ẹ́ yín. Ẹ ṣé, a dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ẹ̀gbọ́n, lọ́wọ́ àbúrò. Gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ máa gbáradì fún prize giveaway wa. Èyí tó ń bọ̀ ní ọ̀nà ní April 15 àbáwáláyé ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín.